Ìlú Ìbàdàn gbàlejò lónìí níbi tí àwọn adarí ẹgbẹ́ òṣèlú New Nigerian People's Party wọ́n ti parapọ̀ sí pápá ìṣeré Liberty tó wà nílùú Ìbàdàn láti bá àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo àwọn ará ẹkùn ìdìbò gúúsù ìwọ̀ oòrùn lórílẹ̀‐èdè Nàìjíríà sọ̀rọ̀ níbi tí ẹni tí ń ṣe olùdíje fún ipò ààrẹ ẹgbẹ́ òṣèlú náà aṣòfin àgbà Rabiu Kwankwaso ni ó ti jẹ́ kó di mímọ̀ pé òun ti ṣetán láti sọ orílẹ̀‐èdè Nàìjíríà di ọ̀tun tí ó sì wà ní ìṣọ̀kan àti ìlọsíwájú fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí bí wọ́n bá fi lè dìbò yàn án gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Ó sì lè lásìkò ìṣíde ètò ìpolongo fún àwọn gómìnà láwọn apá gúúsù ìwọ̀ oòrùn ní orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó wáyé ní ìlú Ìbàdàn. Aṣòfin àgbà Kwankwaso wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti dìbò fún ẹgbẹ́ òṣèlú NNPP látòkè délẹ̀ láti lè jẹ́ kí wọ́n lè kojú ètò ààbò tó di fíàgàn lórílẹ̀-èdè Nàìjíríà, àwọn ohun èlò tí ó ti dẹnu kọlẹ̀ àti rí dájú pé ìgbé ayé àlàáfíà wà fún tonílétàlejò tó fi mọ́ ìdájọ́ òdodo pínre láàrin kan ò gbọdọ̀ jù kan. Ó tún ṣèlérí bóun ṣetán láti fi òpin sí wàhálà ìdààmúdàbò eléyìí tó ń dé bá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí ìjọba tí ò dáa. Aṣòfin àgbà tílẹ̀rí ọ̀hún ló wá ké sí báńkì àpapọ̀ ilé wa láti dúró lórí oṣù mẹ́fà tí wọ́n gbé kalẹ̀ láti dá àwọn owó eléyìí tí wọ́n ti pààrọ̀. Those who are benefiting, those who think they are in power, those who think they have taken so much of our resources, I believe this is the time for them to think. Because things have gone bad. Worse is this issue, the immediate one is this issue of redesigning the Naira. And people of Nigeria were given just 3 months, only 3 months. And we know that even the act is talking about 6 months. I don't believe that 3 months is enough to change, for people to change their money from the what they call old currency to the new currency. We know the situation that we are today. Most people could not change their money, especially those with small capital, 5,000, 10,000, 20,000, even million. Many of them were in the banks, they couldn't get the money. The money banks have already taken over the resources of this country. Even 10, we thank President or government or the governor of Central Bank for adding 10 more days. But 10 days is grossly inadequate. And that's why we said government should extend and give enough time, at least the 6 months that was being mentioned in the Central Bank Act. But it's very easy. We told them, if for whatever reason they say there is no going back, okay, very soon they will go back. And NNPP will take over and will ensure that everybody was given a permission. We will allow everybody in this country to come and change his or her own legitimate money after the swearing in of NNPP government in this country on the 29th of May. Thank you very much. Let me once again thank you, ladies and gentlemen. We are here purposely to give flags officially to our candidates. In this zone, we have 6 states, but 3 states are off-season. We only have gubernatorial candidates for this state, Oyo, for Lagos, and Ogun State, and they are all here with us. Bákan náà ẹ̀wẹ̀, olùdíje fún ipò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú NNPP ní ìpínlẹ̀ Ọ̀yọ́, olóyè Joshua Pópóọlá POJ náà ṣe ìlérí fún àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé ìgbé ayé tó dúró re, ètò ẹ̀kọ́ tí ò ní lẹ́jàmbákan àti ètò ààbò tó dúró re tó fi mọ́ fífún àwọn ìjọba ìbílẹ̀ láǹfààní àti dádúró ìdàgbàsókè lápapọ̀ láwọn ẹsẹ̀ kòkó ni yóò farahàn bóun bá fi lè dé ìṣàkóso ní ìpínlẹ̀ Ọ̀yọ́. NNPP, New Nigeria, Kwankwaso, Soludero, POJ,
I want to thank the leadership of the party, especially our incoming president by May 29, 2023, inshallah, Senator Rabiu Kwankwaso. All of you have been asking me, when is he coming? Are we sure we're on the right course? Now he's here. And the person that spoke to you last told you the reason why they delay. It's not that he doesn't love you. It's not that he doesn't care for you. But it's because they are planning to see how we will organize ourselves better. And I thank you for not disgracing me for coming out. Thank you, our incoming president and the vice president. You know, he's a man that is full of experiences because of what he has done in Kano, what he has done in National Assembly, what he has done in the Defense Ministry. If somebody has gone through what we call executive, judiciary, and legislative, and is now looking for your vote to be the president of this country, won't you give him your vote? Won't you give him your vote? Because he knows all, he has seen all, he has tried it. Those of you that are from Kano, if you go there and see what he did when he was governor, you don't even need to think twice before you will give him your mandate to continue doing good work that he has done for the whole country. Now some people have told us they will be able to handle security, they will be able to handle Boko Haram, they will be able to handle agri, they will be able to handle education, they will be able to handle economy. How much is $1 to naira today, my brother? Where is the fuel? I'm sure you will have been more than this, assuming you are able to get fuel to come to this place. So, which means the leaders that we have now, they do not know how to run this government. They have just been deceiving us. So we should not give them chance again. I hope you will not give them chance again. With this massive support that I've seen here today, with the number of people that I've seen here today, I know you are tired of the government that is in power now. So you will now demonstrate this one when it comes to the day of voting, so that our children will have better education, so that we will be able to sleep with our 2 eyes closed, so that our children will be able to get jobs. Do you know the number of children that have gone abroad in looking for jobs? It's not that they are happy, but because they have nothing doing here. So I'm imploring you to give Senator Rabiu Kwankwaso the chance to rescue this country from the hardship we are all experiencing now. Bákan náà ẹ̀wẹ̀, ẹni tí ń ṣe olórí ikọ̀ ẹgbẹ́ òṣèlú NNPP lẹ́kùn gúúsù ìwọ̀ oòrùn Alhaji Adébísí ọlọ́pọ̀ èèyàn náà ṣàlàyé pé òṣèlú ọ̀hún ti ṣetán láti gba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n fi pàṣẹ ìṣèjọba rere lélẹ̀. Ọ̀kan lára àwọn olùdíje fún ipò ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin láti ẹkùn ìdìbò gúúsù ìlà oòrùn àti àríwá ìlà oòrùn Ibadan South East and North East, ọ̀gbẹ́ni Ibrahim Ajíbóyè tọ́pọ̀ èèyàn mọ̀ sí ọmọ ìyẹlẹ́jà náà sọ̀rọ̀ níbi tó ti ṣèlérí láti mú kí èrèjẹ ìjọba àwa-arawa kó kárí ilé kárí oko lẹ́kùn ìdìbò náà. Oríire ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o. Ìjọ ìṣẹ̀lẹ̀ bíi ni pé tó fẹ́ jà ààrẹ Nàìjíríà tí ó mú ìdàgbàsókè tí ó ní mẹ́yàmẹ́yà, tí ìṣọ̀kan ó wà, tí ajínigbé ó dínkù, tí àìlérìn lójú pópó ó dínkù, òun la fẹ́ láwá ṣe ìfihàn rẹ̀ ń bí. Ẹni tó jẹ́ sẹ́nitọ́ Rabiu Kwankwaso aláwa fi ìfihàn fún ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ẹni tí Ọlọ́run ti yàn tó ti ṣe dáadáa rí, tó ti ṣèjọba kọjá 35 years, tó sì ṣe dáadáa tí orúkọ rẹ̀ ò bàjẹ́, òun la wá ṣe àfihàn rẹ̀ nílé ni. Ẹ̀rí pé ẹgbẹ́ wa ẹgbẹ́ tó pé ni a sì ní structure.
ìpele ìpè ìmọ̀ Yorùbá structure ẹgbẹ́ wa pé a ní ààtò àti ètò rí pé gbogbo àwọn tó jẹ́ state candidate wa méjì lé ní 32 state candidate wa náà wà ń bí mẹ́rẹ̀ pé méjì lé ní 30 náà wà ń bí 14 àwọn state of assembly jẹ́ kan bẹ̀ tí mo wá láti ẹ̀kọ́ ìdìbò Ìbàdàn North East South Federal Constituency àwa ń bí sẹ́nétọ̀ mẹ́tẹ̀ẹ̀ta àwa ń bí rí pé ẹgbẹ́ wa pé ẹjọ́ nítorí ọlọ́ ìdìbò fún wa ètò tó sí yín àní gbé lọ bòmí èrè tó tọ́ sí yín àní gbé lọ bòmí iṣẹ́ lọ́yọ̀ọ́ ọmọ Ọ̀yọ́ state yóò gba contract àní lọ́mọ gbé fọ́mọ Èkó tá a bá ní tó bá jẹ́ pé padà lọ ká pé aráàlú èbó wa yóò mọ̀ ṣèdánilẹ́kọ̀ọ́ ni a ní oko ń bì í tá a bá fẹ́ kọ́ yín ní ètò ọ̀gbìn àní mọ́ gbé lọ Nasarawa Ìbàdàn North East South East ẹ̀rí dìbò yẹn ìní Ibrahim ọmọ yẹn lẹ́jà káwá sọ pé bí Ìbàdàn North East South East ṣe fẹ̀ tó àwọn arígbéta lè gbé ẹ́fọ̀ọ̀sì lọ ojú ìṣáájú àti ìwà tíkẹ́ẹ̀tì ìdìbò tí Abbas Àdìgún agbówórì tí ó fi fojú ìṣáájú gbé lọ tó kó gómìnà dúró òní ṣẹlẹ̀ sí ẹ̀ nísìnyẹn o àwọn ọmọ jẹ́ kí ẹ̀tọ́ tó tọ́ sí yín ó jẹ́ pọ́jọ́ ọ̀yin ni ẹ̀yin lẹ́yìn àtijọ́mọ́ ọjọ́ kù lóṣù méjì àádọ́mọ́ sọ pé mo lọ̀rọ̀ kù sí ibo là ń tẹ̀ sí àwọn tó lórí rédíò àtúnṣọ báyìí pé kí Ọlọ́run fi àníyàn wa kó fi pé wa débẹ̀ kí àdàbí yín bí wá tá a bá ṣe dáadáa ẹni káwọn náà bọ́ ọ̀tà kan wá sọ àdúrà kan táwọn àgbà ni pé ọ̀rọ̀ Nàìjíríà ò ní bàjẹ́ o Ọ̀yọ́ state onídàrẹ́ sami ẹkùn ìdìbò Ìbàdàn North East South Federal Constituency Ọlọ́run ní jẹ́ àṣìyàn o ọdún 4 bíi látún lọ yìí o tó bá pẹ́ tówó ni ẹ̀mọ́ gbowó àwọn náà ní ìgbàlẹ̀ fún ṣùgbọ́n abẹ́ sí ìgbòjòwò lọ àwọn ọ̀dọ́ tó ń rìn bàbà kiri pé ṣé kọjọ́ máa gàn fẹ́ o àìrí kan ṣètàn àìríṣẹ́ ṣe àgbélé iṣẹ́ wá wọ́n wà dájú ṣẹlẹ̀. Gbogbo mi ni Ibrahim Burema Ọlárẹ̀wájú Ajíbóyè ọmọ yẹn lẹ́jà níbi oníbàjẹ́. Àwọn olùdíje míì náà tún sọ̀rọ̀ níbi ètò ọ̀hún tó wáyé lónìí.